أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. وسيق الذين اتقوا ربهم إلى الجنة غرفا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم. الله أكبر. bí amirul jaysi bá kú bí wọ́n bá kú wọ́n náà máa fèsì fúnra rẹ̀. ó tẹ̀ já sí pé bàbá wa mọ́mọ́ àgbà fún Tẹ̀létókò Kwara wọ́n ní àwọn ọmọ méjèèjì tí wọ́n kál Kùránù dà yìí wọ́n ní wọ́n kí Al-Kùránù náà fún wa. ní kíké kan tó ní ìfarabalẹ̀ tó sì wá gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ kalẹ̀ fáànà Muhammad kódà tí ń sọ kalẹ̀ sára tiwa náà gẹ́gẹ́ bí gbàtà ń gbọ́ lẹ́nu ànábì. Ọlọ́run kó dákun kó wọlé abẹ́ ti ṣe kó san yín lẹ́san ẹ̀yin méjèèjì kó san yín lẹ́san dáadáa àti gbogbo àwa náà tá gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu pé ká dákẹ́ ńgbà tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀hún fún wa. Àmín. Oore tó nírú ẹni bẹ́ẹ̀ ó rí Ọlọ́run jáwa náà ó rí. Àmín. alákàsọ wa tá a fi sí oríire tó pọ̀ tó báyìí òun náà ni Imam Abubakar Isa bàbá ọ̀tẹ́ tọ́lọ́run ní kí wọ́n pẹ́rú eléyìí kalẹ̀ táwọn ọmọ yìí fi wá ń jọ ọmọ rere táwa náà wá gbẹ̀san rere látara àwọn ọmọ rere yìí Ọlọ́run kó san yín lẹ́san rere láyé níhìn àtàlálkìyàmà. Àmín. Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.
amina 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 ya Allah. bàbá wa ìmọ̀ máa gbọ́ lọ́run dákun jẹ́ mi wọ́n gùn fún wa sí i. àmín. wọ́n láwọn ọmọ náà kí wọ́n gbéra sọ kí wọ́n lọ jókòó sí ibi àwọn àfa àwọn bá fi wọ́n sí.